bàbá ayé olóṣèlú àjẹun àfẹ̀wùmọ́ tí wọ́n là ń ṣe lóòótọ́ ọba gbọ́dọ̀ ṣe ìjọba tó wà lóde wọ́n kì í ṣe pé ká sọ̀rọ̀ àwọn adìẹ ẹrú wọn ọba ń bì ní wọ́n fi wálẹ̀ síbẹ̀ náà ká mọ̀ pé ipò tá a wà yìí ohun tó ṣe lò tí a bá sọ̀rọ̀ dáadáa ìwọ ti di ipò tí a fẹ́ gbá mọ́lẹ̀ torí pé àti jẹ́ àti mú ọba àti gbogbo ìléwọ́ ìjọba olóṣèlú lọ́wọ́. mo mú yín rìnrìn àjò yíká ilẹ̀ Yorùbá ibi tá a wà yìí ni wọ́n ń pè ní ìlú Ìlá Ọ̀ràngún ṣé ẹ sì mọ̀ wípé Ìlá ló lẹ́mu èyí ni àwòrán ìyá Àlá ẹlẹ́mu ògùrọ̀ tó dáa ẹ ti rí àpẹẹrẹ bí wọ́n ti máa ń ṣe bí wọ́n ti máa ń rọ ẹmu láti inú akéǹgbè kan sákéǹgbè míì ìyá yìí sì jẹ́ àwòrán gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ó jẹ́ àwòrán màmá tó bí ọba wa kábíyèsí Abdulwahab Oyèdọ̀tun bíbí ire kínní tí ń bẹ lórí àpèrè lọ́wọ́lọ́wọ́ wọ́n fi ṣe ẹ̀yẹ fún wọn ni. ẹ máa bá wa ká lọ kí n mú yín yíká inú ààfin kábíyèsí. bá a bá dá ààfin ọba aládé tó jẹ́ tìlú ìṣẹ̀ǹbáyé àwọn nǹkan wọ̀nyí ló gbọ́dọ̀ wà ńbẹ̀: iyùn, adé, ọ̀pá àṣẹ, ìlẹ̀kẹ̀, ìrùkẹ̀rẹ̀. bẹ́ẹ̀ sì rèé kábíyèsí là á kọba aládé àfi dandan lá bẹ́ẹ̀ bá wà ààfin kẹ́ ẹ wólẹ̀ yíká ọ̀tún yíká òsì fọba aládé. tìlù ti fọ́n pẹ̀lú ṣẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n kọba. eégún tó túmọ̀ sí pé àṣà ó ṣe pàtàkì. ojoojúmọ́ ní tẹ̀síwájú ń dé bọ́dún ṣe ń gorí ọdún ààfin ń dàgbàsókè. ẹ ǹlẹ́ ń bẹ̀rùn ẹ̀yin èèyàn wa jákèjádò orílẹ̀-èdè àgbáyé kábíyèsí ńlá kí ọba aládé àtẹ̀fà ayé rẹ̀rẹ̀rẹ̀ nítorí òǹdá apàjùbà rẹ̀rẹ̀rẹ̀ nítorí òǹgbẹ bá a bá lùgbìn bá a bá lu kóso nítorí òǹjóni nítorí gbogbo ọmọ kóòtù òjíire gbogbo ọmọ kóòtù òjíire káàkiri orílẹ̀-èdè àgbáyé náà la ṣe ṣàgbékalẹ̀ ètò yìí nítorí pé à ń ṣe àgbéjáde àti ìgbélárugẹ àṣà èdè àti ìtàn Yorùbá ní ìkànnì Yorùbá Gidi TV. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. ǹjẹ́ lónìí mo wà pẹ̀lú kábíyèsí aláyélúwà ọba Abdulwahab Oyèdọ̀tun bíbí ire kìíní kábíyèsí o. ṣé ipò àwọ̀. káàkiri orílẹ̀-èdè àgbáyé ibi ẹ ti ń láǹfààní àti máa wo ètò yìí ẹ bá ń ṣe kábíyèsí o. wá bí Oyèdọ̀tun o orúkọ làápọ̀ ọba aládé o alálàbí tèmi eré kúkú bọ́ gbẹ̀gbà yìí dòru ọmọ arútú olú òkun lọ ọmọ ṣe ọmọ mìlọ̀mìṣà oògùn ọmọ ògbẹ́gùn pẹ́lá ìlànsolóko oògùn lùgbẹ́ndùgbẹ́ndù ọmọ kámúlájẹ kámú oògùn káfíwọ́mọ ládàgbà oògùn ní ìrẹ́yìn ìlanilé ajísọmọ ẹ̀yin lọ́mọ gbòòrò mẹ̀sẹ̀ ẹlẹ́fọ̀n lóró oléyìn màlóró mọ́kín ọmọ elégbò ẹ̀yìn dì ègbó jiná àbí èjìná bẹ́ẹ̀ sí ẹ̀yìn dì mí èrí bí ọkùnrin tègbó nílé ajísọmọ wàá bí o ilé ìyá rẹ̀ ṣe dùn báwọn ọmọ rota náà àríkí ọmọ oṣù lọ́ra àríkí ajá mi ṣèkúndẹ nílé àríbóni ekulu mi ṣèkún gòkè ọ̀rà ekulu mi gòkè ọ̀rà tán ajá mi wálé kí ni èmu tẹ̀gbé ọ̀la nílé àríbóni mọ́dẹ ọmọ ojúgbélé ó ṣe méjì àwòrán ọ̀sẹ̀ ṣe méjì àrìnà pèpèlé èdè ṣe méjì ojoko lérí yẹni ó gbàdí tí ń bàdí ìjà lọ́ra nílé àríbo ẹlẹ́ẹ̀kínní gbogbo ọ̀bọ̀n kì í lọ́ra ẹ̀kejì gbogbo ọ̀bọ̀n kì í lọ́ra ẹ̀kẹta gbogbo ọ̀bọ̀n kì í lọ́ra mo wé mi ṣe ń lọ́ra hàn yìnbọn abẹ́ abábímọ lọ́ra hàn yìnbọn mi abákọ́lé lọ́ra hàn yìnbọn ẹ̀yin lọ́mọ ètú tán ètò ìtàn mo dábọ̀ hàn yìnbọn mi nílé àríbo ní mọ́dẹ
nílé àríkí ọmọ oyè lọ́ra ọmọ ojúgbélé ojú yẹn gbọ́kọ́ tètè kan tè mọ́ lùlù ọ̀rà àbíbẹ́kọ́ rẹ̀ ń mọ́ bẹ́ni ọmọ mẹ́ta nìyá yín bí ẹ̀yin ló bọ́ lómù àpẹ̀rán ẹ̀yin ló bá rí kí ọmọ oyè lọ́ra ọmọ ojúgbélé ojú yẹn gbọ́kọ́ tètè kan tè mọ́ lùlù ọ̀rà ẹ̀yin ló bọ́ kòrè sí ọmọ wòyíra ikú ẹ̀rín ọmọ kẹlẹ́ ní ikú ogun òkò mọ́wéwé wàgbà òkò pókì ìyá ẹ̀ pókì ajíjọlá ìyá mi ọmọ kẹlẹ́ ojú ogun iná jógi ó pẹkọrọ abajá ẹkùn àtàn mọ̀nàmọ̀nà nílé rẹ̀ sí ọmọ wòyíra ẹ̀yin ló bọ́ lómù àpẹ̀rán olómù àpẹ̀rán ọmọ ọlọ́rọ̀ alágogo àtùgbàyìn bẹ lọ́nà mi ò mú gbẹwúrẹ́ èso lè lómù gbàgùntàn èso lè lómù ìbòsí agbádìyẹ gara nínú ilé yẹyẹ tó bí ọlọ́mọ. tó kábíyèsí mo láyọ̀ láti wà pẹ̀lú yín ní wákàtí yìí mo mọ rírì àǹfààní tẹ́ fún èmi ọmọ kékeré yìí láti lè ní ìfọ̀rọ̀jẹ̀wọ̀ pẹ̀lú yín láti bá gbogbo àgbáyé sọ̀rọ̀. ẹ jẹ́ ká kọ́kọ́ mú láti ibi tí ọ̀rọ̀ Yorùbá dé dúró lápapọ̀. ọ̀pọ̀lọpọ̀ ń wòye pé àṣà ìṣe tó jẹ́ ti Yorùbá ti ń dì mẹ́rí bó ti ń jó àjórẹ̀yìn. kábíyèsí kí ni ìwòye yín? ṣe rí ọ̀rọ̀ wa ọ̀wà ló wà o fúnra wa la ń pe igbá wa ní àkóhàrẹ̀ gbá tí ò dáa mú tí àgbẹ̀ nǹkan kan wà ládùúgbò mú èdè wa ti sọnù tiwẹ̀ ìwú wa ti sọnù oúnjẹ tá à ń jẹ àfẹ́rẹ̀ rẹ̀ mú àti ìdí ìrẹsì kárí spaghetti àwọn ọ̀sẹ̀ rẹ̀ jẹun tó jẹ́ ó jẹ lè wà mọ́ àwọn ọmọ wa mọ bá mi káàárọ̀ o ṣe pé good morning ma good morning sir ṣé èdè wo ò dáa mọ́ ni àwa ní oúnjẹ àjọyọ̀ rẹ̀ àwa la fa kíní tó fà á àfi àwa padà sí ẹsẹ̀ àárọ̀ ayé àwọn ọmọ pé èdè wa gangan ni kókó wọ́n fẹ́ gbọ́ ọ̀nà àti wọn níjọ́ àpá pàṣẹ English wọ́n ní fún ní admission kí lè go ilé yìí ilẹ̀ Yorùbá fúnra wa látún wọn ara wa ṣe o fúnra wa látún ṣe o. kábíyèsí pẹ̀lú ojú tí mo fi ń wo ọ̀pọ̀ nǹkan tí ọ̀pọ̀ ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́ Yorùbá sì fi ń wo ọ̀pọ̀ nǹkan nípa ipò lọ́balọ́ba nílẹ̀ Yorùbá lónìí ó máa ń gba omi lójú wa nítorí pé ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá gan wọn ò fi iyì àtẹ̀yẹ tó yẹ fún ipò náà mọ́ bó ṣe wà látijọ́ torí pé kódà Yorùbá máa pòwe pé arọ́bàfín lọ́ba pa níbi tí agbára ọba dé dúró. kí lẹ lérò pé ó fa èyí àti pé ṣọ́nà àbáyọ wà láti fi tètè mọ́pin dé bá fífojú mẹ́rí ipò tó yẹ ká máa gbé lárugẹ? ó ṣé mo dúpẹ́ tí a bá ṣọ́ra dáadáa ìwọ wá ti di ipò tí a fẹ́ gbá mọ́lẹ̀ torí pé àti jẹ́ àti mú ọba àti gbogbo ìléwọ́ ìjọba olóṣèlú lọ́wọ́ àtàwọn bá ṣe yẹsà fáwọn olóṣèlú tí ó bá òfin pé ara ẹ̀ tí kò mọ́ bàbá rí olóṣèlú àjẹun àfẹ̀wù mọ́ tí wọ́n là ń ṣe lóòótọ́ ọba gbọ́dọ̀ ṣe ìjọba tó wà lóde wọ́n kì í ṣe pé ká sọ̀rọ̀ àwọn di ẹrú wọn ọba ń bì ní wọ́n fi alẹ̀ síbẹ̀ náà ẹ̀ ká mọ̀ pé ipò tá a wà yìí ohun tuntun sì lò ó pé mi ní ẹgbẹ́ kan ní ẹgbẹ́ alápẹ̀rẹ̀ ẹgbẹ́ onígbá rárá o gbọ́ gbogbo yẹn lọ ṣùgbọ́n àtijọ́ àti mú ẹ̀kọ́ ọba mi kí ó mọ ẹ̀tọ́ rẹ̀ mọ́ ló fà rí fíìmù àwọ̀rọ̀ padà sí ààyè wa ni ká dára wa gẹ́gẹ́ bí bàbá gbogbo wọn ká ń gbé ẹsẹ̀ ìwé kẹ̀kẹ́ sí ìlú kankan lórí wọn káwọn pé bàbá la jẹ́ fún wọn ẹ bá sì wá rí wa fín àwọn tẹ̀wọ́n àti fún wọn. bàbá
aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú káfí ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò kí wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri ẹ máa pe bàbá aládò 08028121088. Ọ̀ràngún máa ń kíyìn o ẹkún ọmọ ẹkún ọmọ ẹbọ sọ ẹkún ọmọ ẹni àríwó oko òpópó mẹ́ta ló ládé lájà ọ̀kan ń bẹ lọ́gùn perin ọ̀kan ń bẹ lókè Èjìgbò ọ̀kan ń bẹ lọ́gùn Ṣẹ̀dó ẹkún ìlà ló lẹ́mu ìlà ló lẹ́mu ìlà ló lẹ́mu ìlà ló lẹ́mu ìlà Ọ̀ràngún ìlà ló lẹ́mu. kò ní gbé wa lọ 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 sí Ṣẹ̀dó kò ní gbé wa lọ. tó ọ̀rọ̀ tó jinlẹ̀ gbáà ló jáde lẹ́nu kábíyèsí ìyẹn ó sì járọ̀wà fún gbogbo ọmọ tó bá jẹ́ ọmọ Yorùbá gidi ní tòótọ́ láti máa fi ọ̀wọ̀ hàn fún ọba aládé kódà ò bá wà nípò ààrẹ orílẹ̀-èdè. tó kábíyèsí ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀ lẹ́nu àìpẹ́ yìí tó mú kí ọkàn gbogbo ọmọ Yorùbá gidi ó bàjẹ́ pé níbo la wá ń rè. ó ti pẹ́ tí wọ́n ń jínigbé nílùú wa tí wọ́n sì ń pa àwọn èèyàn ṣùgbọ́n lọ́wọ́ yìí ibi tó tún dé yìí lágbára wọ́n ti pa ọba aládé bíi 3 kódà wọ́n tiẹ̀ tún jí ìyàwó kábíyèsí kan gbé nípínlẹ̀ Kwara. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ǹjẹ́ èrò kan wá sí ẹ̀yin lọ́balọ́ba lọ́kàn ṣé ìgbésẹ̀ kan wà àbí àpérò kan wà tẹ̀yin lọ́balọ́ba tẹ̀ ẹ̀ ṣe kí lẹ rò pé a lè ṣe láti fi mú kí òpin ó dé bá ìhálẹ̀mọ́ni nílẹ̀ baba ńlá wa tá ò lè rìn falala. ṣe rí ipò ọba ipò aráàlú ni bàbá ni ọba jẹ́ fún aráàlú bá di pé ọba ń jẹ àjẹbọ́nu tí ò mọ̀ pé ebi ń pa aráàlú mọ́ aráàlú mọ̀ bínú ló fa wàhálà parí o àwọn bàbá mi ò kí àfi bóyá láàlú ń jẹun àbí wọn jẹun sọ pé ọba ń ṣe ojúṣe ẹ̀gẹ́ bí ọba tó mọ tó ń ṣẹlẹ̀ nígboro láàlú ò ní bínú sí i àtọ́gbà yìí aráàlú ni wọ́n lù ní ó mọ̀ lù ní gbogbo aráàlú ó dá wọn mọ́ ó yẹ ká rí ẹ tí ó ta ọba ní gbẹ́rọ̀ pàkó pé wọ́n ń bọ̀ o ṣùgbọ́n gbogbo wọn náà wẹ́rà wọ́n ti dọ̀dọ̀ ọ̀tá ọba kí wọ́n bá ń de sùn kó láti forí lóṣù pa múlò ara rẹ̀ ṣé ìlú là ń ṣe pé ká tó wọn halẹ̀ bá wa mọ̀ kò yẹ ká tó wọn pa wá mọ̀ wà á lò lóòótọ́ ṣùgbọ́n káà náà mọ̀ pé bá ń kọ́ lala yó yìí sì orí tó kọ́ bá wọn kọ́ àdúrà yìí wà gẹ́gẹ́ bí iye tó mọ dára ló fẹ́ wàhálà ó dínkù mo sì yẹn. ẹ ṣeun kábíyèsí ká padà wá sí orí àṣà wa ìlú Ìlá Ọ̀ràngún la wà yìí. bẹ́ẹ̀ni. wọn a máa sọ pé ìlà ládé wà a ò kó radé ọ̀pọ̀ máa béèrè pé èyí ti jẹ́ wọn ò kó radé ìlà ládé wà báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́. ṣe rí ọ̀rọ̀ ládé wà àkówóradé ọ̀rọ̀ jọ̀hún ni o àtijọ́ nígbà ìwáṣẹ̀
tí Ọ̀ràngún fẹ́ kúrò nílé Ifẹ̀ adé ọba mẹ́ta ni wọ́n kó fún mẹ́ta fún ni tí wọ́n fún ní tiẹ̀ gangan wọ́n fún ní adé ọba kan nítòsí ń bì bóyá ní Ọ̀yàn wọ́n sì fún ní ti ọba Ìrẹsì àti Ọ̀ràngún kúrò ní ilé Ifẹ̀ ó kó Gwari lọ́wọ́ ó fún àwọn ọlọ́yàn àti olúrẹ̀sì sí ilé Ifẹ̀ àti àwọn olúrẹ̀sì àti ọlọ́yàn pẹ́ kúrò nílé Ifẹ̀ tí wọ́n bèèrè lọ́wọ́ pé adé yín ń kọ́ adé wa ti lọ sí ìlàlódé wa láládé wa wà àti wọ́n sì dé síbi tí wọ́n dé sí yẹn wọ́n bá bèèrè nǹkan wọn lọ́wọ́ wa wá sí fún wọn tí wọ́n bá bèèrè lọ́wọ́ ọlọ́yìn pé ọdẹ rẹ̀ ń kọ́ ládé mi wà bẹ́ẹ̀ náà lè rú rẹ̀ sí tó pé okùn tó so gbá ló ṣe lè gèdè kábíyèsí náà lọ ṣe okùn náà kan náà lọ so gbélégbédé náà lọ ṣe àgbè bákan náà ni wá so ládàlé wà àfúradé àwọn èèyàn ò fọwọ́radé o àwọn náà ò fọwọ́radé o ló wà làálàdé. ojú ọ̀sẹ̀ èrò lásán ó dọjọ́ wọn bá dáṣu tewétewé ni mo yàn kọ́ ìwòǹwò dódó ni mo yàn kàrà obìnrin dá lọ́jà àwọn ènìfẹ́ lé gbádé ṣe ìlàládé wà mi ò kówó radé níláàjò ọmọ wágún elépo ọmọ ta ẹ̀dẹ̀ ọmọ tewé ni mo yàn kọ́ nínú ilé wa ìwòǹwò dódó ni mo yàn kàrà obìnrin dá lọ́jà mi ènìfẹ́ lé gbádé ṣe ọmọ àgbà ṣe mẹ́ta wọ̀lú ìkànsán ara ìpẹrin ìkànsán ara ẹ̀yìndì ìkẹta ìwẹ̀wẹ̀ lóko tẹ̀yìn kùlé adéjọ́rin ní màgbọ́n ibi abápẹrin sí láńpẹ̀ lọ́gbọ̀n pẹrin ibi apàgbò sí láńpẹ̀ lókè ejìgbò ibi abápẹlẹ́dẹ̀ sí láńpẹ̀ lókè ẹ̀dẹ̀ ibi abágbẹ̀yìn sí láńpẹ̀ lẹ́yìndì ibi abátẹ̀tẹ̀ dé sí láńpẹ̀ níṣẹ̀dó nílé gbádẹ́sí ara àlàjọ ẹni mo gbádé rubí ọ̀sẹ̀ òjò lọ́nà mi àmọ̀tà ojú ọ̀sẹ̀ èrò lásán lé gbádẹ́sí èmi náà mo wá mi rẹ́ nìkan mo yàbọ̀ owó ọmọ iyebíye èmi lọ́ máa bodiyọ tí kúta yóò mí ọmọ bàbá lọ́wọ́ dìgbàsú ọmọ ọ̀gbun ẹrú ẹ̀ gbọ́dọ̀ dé ọmọ ní débẹ̀ àjòjì ẹ̀ gbọ́dọ̀ wọ̀ àjòjì ó wọ̀ láàárọ̀ títí alẹ́ lẹ́sẹ̀lẹ́. nínú àbẹ̀wò mi náà sí kábíyèsí ti ìlú Ọ̀rọ̀rúwọ̀ àti Òkè Ìlá wọ́n jẹ́ ó yé mi ní ọjọ́ náà tí mo ṣàbẹ̀wò sí wọn pé ìkan náà ni àwọn pẹ̀lú Ìlá Ọ̀ràngún kò ṣeé yà wọ́n ní omi àtàrò kò ṣeé separate o ẹ̀ka àti wọ́n fẹ́ mọ tó wà láàrin Òkè láti láti ìyẹn fẹ́ wá dí tí ó yẹ kó wá rí rárá ni bẹ́ẹ̀ ni Ọ̀rọ̀rúwọ̀ ọmọ Ọ̀ràngún tẹ̀ làwọn pọ́nbélé ìgbà tó sì sọ àpò wà láà mọ́ so àmọ́ wádìí ní tí ó yẹ ká wádìí yẹn àti ẹ̀ ní ń dá sí mọ́ rí pé àṣírí ńlá ni. àṣírí ńlá ni kábíyèsí wọ́n máa kí Ìlá pé Ìlá ọmọ Ògbóyè nígbà mo wá ṣèwádìí mo wá rí i pé nínú àkọsílẹ̀ ìtàn Ògbóyè jẹ́ Ọ̀ràngún kẹta. ọ̀kadì sọrí Ajagun ńlá ló bí Ọ̀ràngún. Ajagun ńlá ló bí Ọ̀ràngún. nígbà ìwáṣẹ̀ àkọ́bí ọba ló máa ń jọba nígbà yẹn ọba tó wá jẹ́ bí ọba bíi tèmi Ọ̀ràngún Ilé-Ìlá àtàwọn ọba míì náà bẹ́ẹ̀ tó jẹ́ wàládé àti ọkùnrin wọn nira ọkùnrin máa ń wọ́n láàfin ọkùnrin tó bá ti á bí tí bàbá yẹn bá ti gbégbésẹ̀ ó máa yẹ ọkùnrin ní oògùn orí àga ní odò ọba tẹ̀lé bàbá rẹ̀ nígbà yẹn Ajagun ńlá wà tí wọ́n bí Ajagun ńlá lo ipò rẹ̀ gẹ́gẹ́ bí ọba tán tó bí wọn kan ṣoṣo wọ́n pè ní Àmùtàgèsì Àmùtàgèsì yìí á ló di ọba lẹ́yìn bàbá rẹ̀. ló gorí àpèrè lẹ́yìn Fágbàmílà Ajagun ńlá nígbà tí Àmùtàgèsì náà ló tẹ̀ tán òun náà tún àkọ́bí rẹ̀ Ògbóyè tí ó rí àga Ògbóyè Ògbóyè wọ́n ti àárọ̀ òwúrọ̀ àdọ́ba wọ́n á bí Ọlọ́run pé ìwọ Ọlọ́run
ohun tí ó ṣẹ̀dá àwọn bàbá mi ò fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ ó fẹ́ kọ́ fún mi lọ́kùn tó pọ̀ kí ọmọ tó wá sí kí gbogbo wọn jẹ ọbẹ̀ dín tó bá nílùú là ọlọ́run ní tí ọwọ́ yẹn àṣẹ ti gún nìyẹn o á fún ọlọ́mọkùn tó pọ̀ ó sì fún ní ọmọ márùn ló jọba o nígbà tí márùn gbá jọba wọ́n di pé èròǹgbà ọba bàbá yẹn Ògúyè ọmọ rẹ̀ àkọ́kọ́ jọba kejì jọba kẹta jọba ìkẹrin jọba ìkarùn jọba gbogbo èròǹgbà sí wa yẹn ní pátápátá ló di mú sẹ́là kò á sẹ́yìn tí wọ́n lè kí ńlá tí ò ní ní ìbáṣepọ̀ pẹ̀lú Ògúyè ló fi di pé ìlà di ọmọ Ògúyè tó ṣe tó fà nìyẹn. nílà Ọ̀ràngún ìtàn jẹ́ òye wa pé àwọn kan wà ẹnìkan wà tó jẹ́ pé oyè kan wà tó jẹ́ pé bí èèyàn bá jẹ́ bó bá wo ààfin Ọ̀ràngún ilé Ìlá wa onítọ̀hún ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ṣe kábíyèsí bí gbogbo aráyé bá ń ṣe kábíyèsí pé kò sì gbọ́dọ̀ ṣí fìlà ṣé ìjó òótọ́ bí kábíyèsí. òótọ́ ni. ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá gan Ọ̀ràngún ilé Ìlá ní ọjọ́ tó fi ọta kàn mí lórí ló ti pàṣẹ yẹn pé láyé ẹ mo fẹ́ dọ̀bálẹ̀ pé kábíyèsí wọ́n sáré gbé mi wọ́n sáré fà mí. pé èèwọ̀ ni. pé èèwọ̀ ni nítorí àwọn bàbá wa bàbá mi bàbá tó bí bàbá mi ó jẹ àbòdìyọ̀ ní 1886 àbòdìyọ̀ Ògúndé agbára ló fi jẹ́ about 80 years ní kó tó dórí àpèrè ó dẹ̀ kú ní 1936 ending lẹ́yìn ẹ̀ àbòdìyọ̀ tó tún jẹ́ àbúrò bàbá mi àbòdìyọ̀ Aréọlá Oyèwọlé wọ́n jẹ ní 1937 wọ́n dẹ̀ kú ní 1969 ẹ wo gáàpù yẹn àwọn àbòdìyọ̀ tí mo dẹ̀ wí kó tó di pé wọ́n jẹ oyè wọ́n ti ẹlòmíì ti 70 ó ti lé 80 wọ́n ti dàgbà so àgbàlagbà ṣàkóṣàkó wájà àbòdìyọ̀ ẹ̀sọ́ wọ́rọ́wọ́rọ́ àjẹgẹmọ spiriti Ajagunlá tí ń bẹ ní ọ̀dọ̀ àbòdìyọ̀ yẹn ó ti sọ àbòdìyọ̀ di sí ipò Ajagunlá tí kò gbọdọ̀ dọ̀bálẹ̀ fún ẹnìkankan mọ́ so débi tí ó dọ̀bálẹ̀ fún Ọ̀ràngún so tí Ọ̀ràngún náà bá dẹ̀ ti rí mi báwọn ó kí mi dáadáa àbòdìyọ̀ káàbọ̀ èmi náà ìdí tí wọ́n fi ṣe ìrùkẹ̀rẹ̀ fún mi nìyí ìrùkẹ̀rẹ̀ lọ́ba fi kí ọba ìtumọ̀ rẹ̀ nù tí n bá lọ ààfin báyìí ìrùkẹ̀rẹ̀ ni màá mú lọ́wọ́ tí màá tẹ̀ máa kí Ọ̀ràngún. àní àwọn olóyè tí wọ́n gbọ́dọ̀ tí wọ́n tẹ̀ fọwọ́rọ̀ fojú kan bá gan tí wọ́n tẹ̀ gbọ́dọ̀ wá sí ààfin rárá bí wọ́n ní àbá níta pẹ́rin wọ́n ti jẹ́ nílẹ̀ níwà tí ó fi ṣe ayé ẹ̀tọ́ a sì ní bàbá tó wà ní sẹ́dẹ̀ pé ọba jòkó yìí tí wọ́n pe olóyè lẹ́mọ̀ ọ̀gùn tó náà ti jọba bàbá ti joyè tán yóò máa rawọ́ sí ọba ni gbọdọ̀ dọ̀bálẹ̀ gbọdọ̀ sí fìlà wà nù àkọọ́lẹ̀ fún wa lẹ́yìn. tó túmọ̀ sí pé Fágbàmílà Ajagunlá lọ́ba àkọ́kọ́ ní ilé Ìlá nígbà tó sì ní Ọ̀ràngún ilé Ìlá ń bí àwa yìí tó adúgbò pọ̀ fún àǹfààní tẹ́ fún wa kábíyèsí nítorí àsìkò yín a mọ̀ pé ìpàdé pọ̀ tẹ́ ẹ ní láti ṣe kábíyèsí kí làwọn ìpèníjà tí ó ń kojú ìlú Ìlá Ọ̀ràngún. ìpèníjà tó wà ní tó ń kojú wa nílùú Ìlá yìí àádìí méjì mẹ́ta o ìkíni ni pé iná tá à ń lò iná ọmọ náà kò tó dáadáa wọ́n kì í sọ̀rọ̀ alánìkan ni ọ̀rọ̀ gbogbo orílẹ̀-èdè ni ìwé àtúnṣe là ń fẹ́ wọ́n wà nínú àmọ́ ká bá a tún ná sí Nàìjíríà dísù ní òṣèlú àmọ́ yìí ẹni tó bá ní jẹnẹtọ̀ kan nílé lásán ní bóyá jẹ́ decoration ni yóò lè fi ewúro ra ó tí ò sí ká tó máa fi ra ọjà wọn o a lè tanná mọ́
iná náà iná láàrin tàn ìmọ̀ yìí kí la fẹ́ ṣe ìkíní nìyẹn omi ní òdò dáadáa mọ́ wọn tó ní omi lẹ́nìí kò sí kò pọ̀ mọ́ lẹ́yìn bọ́ọ̀ tá a tún sí tá a gbẹ́ fúnra wa omi ò kárí mọ́ o ìyàtọ̀ tí mo sọ ni pé ọ̀nà náà ò dáa ọ̀nà burú jáì bá ti ẹ̀ ń bọ̀ láti ọ̀nà ìkìrán sí ọ̀nà rèémbì ọ̀nà ti bàjẹ́ pátápátá ṣé ọlọ́pàá bá mú sùúrù kó fi sí ọ̀pẹ̀lẹpẹ̀lẹ́ rìn ó fi dára ẹ̀nù owó mẹ́ta yìí ó ní ìjà tó ká fi tó ká tó. ṣeun kábíyèsí ìlú Ìlá Ọ̀ràngún gẹ́gẹ́ bí ìlú ìṣẹ̀ǹbáyé ó ṣeé ṣe kó ní àwọn ohun àmúṣọrọ̀ tó pọ̀ táwọn èèyàn kan ò mọ̀ bẹ́ẹ̀ sì rèé ìkànnì wa yìí jẹ́ èyí tí wọ́n wò káàkiri àgbáyé tó jẹ́ pé ó ṣeé ṣe kára àwọn kan tí wọ́n jẹ́ àwọn oníṣòwò tí wọ́n máa ń fi owó tí wọ́n ṣòwò tí wọ́n bá wá rà àwọn nǹkan yẹn yóò wù wọ́n láti wá sírú ìlú yìí ṣáwọn nǹkan àmúṣọrọ̀ kan wà tàbí iṣẹ́ táwọn èèyàn ṣe. a ní nǹkan àmúṣọrọ̀ tó pọ̀ rẹpẹtẹ tí mi ní fẹ́ máa dákọ́ lórí tẹlifíṣàn bá sí ní bá fẹ́ rí wa kó wá sílẹ̀ tó máa sọ̀rọ̀. ẹ ṣe ń kábíyèsí àwọn ọdún ìbílẹ̀ wo ni wọ́n máa ń ṣe nílùú Ìlá Ọ̀ràngún tó máa ń jẹ́ kí àwọn èèyàn ó sọ pé àwọn fẹ́ wálé. ọdún tá a máa ń ṣe ní Ìlá tó gbajúgbajà ní ọdún Orò àti máa ń fi ìsìn ló kásẹ̀ rẹ̀ nílẹ̀ nínú ọdún Orò yìí ni gbogbo ọmọ láwálé láti wá bá wa sọdún láti wá ṣàyẹyẹ tó pọ̀ ní wọ́n fẹ́ kọ́lé nígbà yẹn àsìkò yẹn máa ń kọ́lé wọ́n ṣe foundation ní wọ́n fẹ́ gbéyàwó wọ́n fẹ́ gbéyàwó nínú Orò torí pé Orò ní gbogbo la máa ń ṣe. bẹ́ẹ̀ ni láyé ìjọ́un àwọn ẹ̀sà àmọ́ mú kí eégún ni nígbà yìí obìnrin bá kúsa lọ báyìí ìyẹn kúsa lọ báyìí ẹ̀rọ eégún bàbá mi mọ̀ jáde o bóyá lẹ́mọ̀ lóyìí ni o bóyá róṣojú ni o bóyá wólómọ́lẹ̀ ni o eégún pọ̀ ń gbà ọ́n ẹ̀sà ni ọmọ mú kí wọ́n bá kí ó ní bí wọ́n ṣe gbé gbólóhùn kalẹ̀ wọ́n bá ti à ń gbé kalẹ̀ rí eégún ní máa wú báà nìyẹn nílùú ní máa lu tiyan ìyẹn nílùú mi máa ọ̀ lè ṣe bíi bàbá rẹ̀ àróṣojú dẹ̀wà nà bọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ mọ̀ èyí bọ́ bá dọ́jà nígbà wọn bá fẹ́ kégún ṣòro ṣùgbọ́n ẹ̀sà ńlá máa mú kí eégún jọ ó wá máa mú oríkì inú ọ gbogbo ìdílé kọ̀ọ̀kan nínú ẹ̀sà a máa ń kí oríkì ìdílé kọ̀ọ̀kan ó máa ń mú kí gbogbo nǹkan dùn nígbà wọn bá ṣòro bá a ṣe ọdún Ifá ọdún Ṣàngó ọdún Ògún abẹ́ ẹ̀sà yẹn náà láti máa mú jáde àwọn tá a tún wá máa ń ṣe tó ti jẹ́ nǹkan tìlá pọ́nbélé ìjálá ọdẹ nínú àwọn nǹkan ìbílẹ̀ tí a ní tó jẹ́ pé wọ́n kìjálá àwọn eléré ọdẹ wọ́n ṣeré wọ́n máa mú jálá gan tí wọ́n mú kí oríkì náà. kábíyèsí ẹ̀yin gẹ́gẹ́ bí ọba aládé nílùú Ìlá Ọ̀ràngún báwo ni ọ̀rọ̀ ẹ̀sìn kò ṣe nípalára fún ọ̀rọ̀ àṣà. sọrí ẹ tó bá fẹ́ jọba gbọ́dọ̀ wà wípé bóyá òun gbẹ́sẹ̀ kan lórí o gbọ́dọ̀ pé mùsùlùmí àti ìgbàgbọ́ kan náà ni wà o àti bí sáà ti ṣe ń ṣe tó bá ní ọba ní ọ fẹ́ mọ lọ sí chọ́ọ̀chì nìkan ṣoṣo ìdúró tó mọ lórí o ó gbọ́dọ̀ gba gbogbo gẹ́gẹ́ bí ọmọ rẹ ni kó gba gbogbo ẹ̀ tó wà nínú ìlú rẹ ló má bá wọn ṣe. ẹ ṣeun púpọ̀ kábíyèsí àmọ̀ràn yín fún gbogbo ọmọ ìlú Ìlá Ọ̀ràngún lápapọ̀ àti gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nílẹ̀ yìí àtàwọn tó tiẹ̀ ti lọ sí orílẹ̀-èdè ibòmíì láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. mo fẹ́ bẹ gbogbo ọmọ ọ̀la pátápátá àti ọmọ ilẹ̀ Yorùbá àti ọmọ Nàìjíríà gan láti fúnra ní sùúrù tó pọ̀ òde lè lóòótọ́ o oúnjẹ wọn ìpòsípò mọ́ fúnra la máa tún kẹ́ ní ìsìn o nísà lọ wa òòrùn kìíní lọ́wọ́ ní ìbá sọ tí wàá sọ lọ́wọ́ wá sí Nàìjíríà fún wa
ká jókòó ní ká tún ṣe yóò sì dá lágbára Ọlọ́run ká ríra wa gẹ́gẹ́ bí ẹni tí yóò tún ṣe ká máa ríra wa gẹ́gẹ́ bí ẹni tí yóò máa pé à ń gbé sókè àkàn ń fà sílẹ̀ kò ní í dá báyìí Nàìjíríà ò dáa. ẹ̀sìn kábíyèsí ẹ má bínú kábíyèsí ẹ bá mi dá orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tó ń wò wá. èmi ni ọba Wahab Káyọ̀dé Adédèjì Ìdọ̀tun anotu Olúòkun bíire kínní Àgúnléèlà. kábíyèsí o tó kò ní jù bá ń lọ fún tààkù yìí àmúyín yíká ìlú Ìlá Ọ̀ràngún láti wo àwọn àgbègbè àdúgbò tí ń bẹ nílùú Ìlá Ọ̀ràngún nílà ló lẹ́mú ilá nílà jẹ Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o. bẹ́ẹ̀bí ọlá jẹ lọ́dọ̀ ọba tí yan Ọ̀ràngún ọmọ Ògbóyè délé ará Ìlá o tí n bá gbé tewétewé ni mo yan ọkọ ìhòòhò dòdò ni mo yan àkàrà Ìlá lẹ fẹ́ kí ilẹ̀ ò mẹ́mú odò Ọ̀ràngún lẹ fẹ́ pé ilẹ̀ ò mọ òwúrọ̀ ibi àpèrí sí ni wọ́n ń pè lógún pérí ibi àpagbò sí ni wọ́n ń pè lókè èjìgbò ibi àpẹlẹ́dẹ̀ sí ni wọ́n ń pè lókè ẹ̀dẹ̀ ibi àtètè dé sí ni wọ́n ń pè níṣẹ́ ẹ̀dọ́ nínú làwọn bàbá tẹ̀yìn Ìlá Ọ̀ràngún ọmọ Ògbóyè alájọ ọmọ alágbára mẹ́ta o ìkan sọ̀rùn pérí ìkan sọ̀rùn kejì lò èyí tó kù ló bọ̀sà ìkúnlẹ̀ Adéjọmí ní mọ́ ọgbọ́n. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsan wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 09129074004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. Top farm fruits àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top farm foods ń ṣara lóore yam flour ìyẹ̀fun iṣu gidi unripe plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà beans flour èrè gbẹrẹfun rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó yellow pap ògì pupa onígbẹrẹfun gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish ẹja àrọ̀ gbígbẹ lábẹ́ ìmọ́tótó ni Top farm ń ṣe gbogbo ẹ̀ ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg Top farm foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top farm foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nigeria tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun ẹ pè 0706-216-6771 tàbí 0802-721-0222 website www.tff.com.ng. Top farm foods think food think us. Yorùbá Gidi TV.
Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.